Welcome back to Mashola Gist TV. Èwo lẹ ṣe ẹ̀yin ará ilé, ṣé àlàáfíà ni ẹ wà, gbogbo lé ńkọ́? Gist tèmi tí a mú wá. Kábíyèsí wọ́n lọ bá Queen Naomi ní Àbújá. Wọ́n ní meeting. Bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wáyé, wọ́n ní bó ṣe gba Àbújá lọ nìyẹn. Wọ́n ní ó ní òun fẹ́ bá Queen Naomi sọ̀rọ̀, òun fẹ́ bẹ̀ Queen Naomi, òun fẹ́ apologize fún gbogbo àwọn nǹkan tó ń ti ṣe fún Queen Naomi, ṣùgbọ́n wọ́n ní inú bí kábíyèsí pé kí ló dé tó wá sí Àbújá, wípé ṣé àwọn àti ẹjọ́ sọ̀rọ̀ pé kó wá sí Àbújá, wípé kí ló wá ṣe ní Àbújá, wípé kò yẹ kó yọjú sí Àbújá, wípé even nǹkan tó bá fẹ́ bẹ̀ Queen Naomi kò ní ẹ̀tọ́ láti wá sí Àbújá. Wọ́n ní inú bí bàbá wẹ̀rẹ̀ ńlá gan. Wọ́n ní ìgbà tó dẹ̀ yọ sí Queen Naomi, wọ́n ní Queen Naomi ní gbogbo ìwà tí ó ń wù, wípé òun ló máa ṣe jàǹbá fún un, wípé nítorí desperation ẹ̀ ti pọ̀ jù. Nǹkan tó ní Queen Naomi sọ fún ìdíyẹ tá a gbọ́ allegedly. Mi mọ nǹkan tí àwọn sísí wa gbogbo ìtàn wá Queen Naomi kéré fún. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ wípé òrìṣà kan tó wà ní Ilé Ifẹ̀, wọ́n ní wọ́n ti choose Queen Naomi, wípé anytime tí wọ́n bá ti fẹ́ ṣe festival tí wọ́n fẹ́ ṣe, wọ́n ní Queen Naomi ló ní láti jókòó sí ẹ̀gbẹ́ bàbá wẹ̀rẹ̀ ńlá, nítorí pé àwọn nìkan ni àwọn òrìṣà yìí náà mú. Nǹkan tí a gbọ́ nìyẹn o, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní ìgbà tí wọ́n choose Queen Naomi, wọ́n lọ bí àǹtí wáyé nínú, wípé inú àǹtí wáyé ò dùn, wípé nítorí wọ́n choose Queen Naomi lọ. Wọ́n ní kì í ṣe dandan ni pé Queen Naomi ṣe sacrifice o, wípé àwọn tó máa ṣe sacrifice ti wà. Ẹ mọ̀ pé Queen Naomi ẹ̀sìn wọn ò gbà láti máa ṣe gbogbo àwọn ritual yìí, ṣùgbọ́n wọ́n ní wọ́n ti wà, wọ́n ní wọ́n ti láwọn tó máa bá wọn ṣe ritual. Wípé nǹkan tó kọ̀ fẹ́ ò ní pé kí wọ́n jókòó sí ẹ̀gbẹ́ bàbá wẹ̀rẹ̀ ńlá gẹ́gẹ́ bí ọlọ́run àgbáyé bó ṣe yàn wọ́n. Nǹkan tí a gbọ́ nìyẹn, èèyàn lé. Ẹ̀yin náà ẹ wo ìgbà tí kábíyèsí ṣe ọdún ajé ti 2021. Ẹ máa rí wípé Queen Naomi jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn. Bí òrìṣà ṣe fẹ́ nìyẹn, wọ́n ní bí ọlọ́run àgbáyé òrìṣà wọn bó ṣe fẹ́ nìyẹn, wípé kí Queen Naomi kó jókòó ti bàbá wẹ̀rẹ̀ ńlá. Ẹ dẹ̀ mọ̀ wípé kó tó dé pé àǹtí wáyé gan dé, kábíyèsí ti gbé àwọn princess tó máa ń ṣe sacrifice, wọ́n ti gbé dìde ní inú ààfin wọn. Torí wọ́n ní bàǹtí wá ṣe dé báyìí, wọ́n ló fẹ́ lọ ṣe sacrifice, wọ́n ní bọ̀ kó tó dé bẹ́ẹ̀, wọ́n ní àwọn tó ṣe ti ṣe, pé wọ́n dẹ̀ sọ fún pé kò ní láti ṣe sacrifice kankan, pé kábíyèsí sì gba àwọn tó ń ṣe. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Torí ìgbà tí Queen Naomi wà nínú palace yẹn, ọ̀rọ̀ yẹn ò tí ì tán lẹ̀, wípé ọ̀tọ̀ ni ètùtù àti sacrifice tán ní kí àǹtí wa máa ṣe, ọ̀tọ̀ ni nǹkan tí àǹtí wa ń ṣe. So bí a ṣe gbọ́ ọ̀rọ̀ òrìṣà ọlọ́run àgbáyé yìí, wọ́n ní èyí tí wọ́n ń bọ̀ lọ́nà yìí, wípé wọ́n ti sọ fún bàbá wẹ̀rẹ̀ ńlá ìgbésẹ̀ tí wọ́n máa gbé, wípé torí wọ́n ti yan Queen Naomi as a chosen recognized wife. Wọ́n yàn wọ́n ìyàwó tó jẹ́ pé wọ́n mọ̀, tí wọ́n fọwọ́ sí, tọ́lọ́run fọwọ́ sí. Ó ní Queen Naomi pé so àwọn dẹ̀gùn ni wọ́n gbọ́dọ̀ jókòó sí ẹ̀gbẹ́ bàbá wẹ̀rẹ̀ ńlá ní ọjọ́ yẹn. Bí a tún ṣe gbọ́, wọ́n ní àwọn elder kábíyèsí, wọ́n ní wọ́n sọ fún ìyá onífá wípé gbogbo nǹkan tó bá yẹ kí ìyá onífá ṣe ni kí ìyá onífá ṣe o, láti rí i pé wọ́n rí ìdájọ́ òdodo ní inú ààfin. Wípé gbogbo àwọn ìwà tí ó ń ṣẹlẹ̀ nínú ààfin yìí, wípé ó tojú sú àwọn. Ṣé ẹ mọ̀ wípé àwọn kan wà ní side Queen Naomi,
bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn kan wà ní sáìdì àwọn sisi wa gbogbo yìí. Ṣó ti yé yín ẹ̀yin èèyàn lé? So kì í ṣe gbogbo àwọn ẹ̀dà yẹn, kì í ṣe gbogbo wọn náà support Queen Naomi àti bàbá Wẹ̀rin ńlá. Àwọn tó support àwọn àǹtí wa gbogbo yìí náà wà nù wọn. Ṣùgbọ́n wọ́n ní àwọn tó support bàbá Wẹ̀rin ńlá tó jẹ́ pé wọ́n jẹ́ èèyàn tó dáa. Wọ́n ní wọ́n sọ fún ìyá onífá wípé gbogbo nǹkan tó bá gbà ní kí ìyá onífá ṣe o. Ipe ìdájọ́ òdodo làwọn ń retí, ìdájọ́ òdodo làwọn ń dúró dè ní ti àwọn. Ipe kán fọ inú ààfin yẹn mọ́ bó ṣe yẹ kán fọ̀ mọ́. Ipe nítorí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó tojú sú àwọn. Nǹkan tí a gbọ́ nìyẹn tán ní àwọn ẹ̀dà yìí sọ, ẹ̀yin èèyàn lé allegedly. Gbogbo nǹkan tí ìyá onífá ń ṣe òun nìkan rojú tu ọ̀rọ̀ yìí. Bí a ṣe gbọ́, wọ́n ní wọ́n lọ wá àwọn onífá wá láti Benin, Republic of Benin, Accra. Wọ́n láwọn méjì láti Accra. Wọ́n ní àwọn méjì láti Republic of Benin. Wọ́n ní èèyàn kan láti Nigeria. Ó dàbí ẹni pé wọ́n ní àwọn méjì láti Brazil. Ipe ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá wa yìí, wọ́n fẹ́ get to the bottom of it. Wọ́n fẹ́ rí ojútùú ẹ̀. Wọ́n fẹ́ tọpinpin sí i. Ipe wọ́n ní ó ti tó gẹ́, àwọn gbọ́dọ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kò sí tí wọ́n bá gbé ifá, wọ́n bá gbé sílẹ̀ báyìí, ohun kan náà ló máa fún. Wọ́n ní kì í ṣe nǹkan tó easy o, ẹ̀yin ará lé. Bí a ṣe gbọ́, wọ́n ní ìjà yìí ó dá lórí àwọn ọ̀tá kábíyèsí. Látìgbà tán ti fi kábíyèsí jọba, wọ́n ló dá lórí ọ̀rọ̀ Queen Naomi nítorí pé wọ́n mọ̀ wípé ìfẹ́ òtítọ́ òun ni bàbá Wẹ̀rin ńlá ní sí Queen Naomi. Wọn ò dẹ̀ fẹ́ kí Queen Naomi àti bàbá Wẹ̀rin ńlá kan jọ wà pọ̀. Ìpèsè gbogbo eré tí wọ́n ń sá òun nìkan tú wọn ká, ẹ̀yin èèyàn lé, ṣùgbọ́n kò ṣeé ṣe. Torí kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi, kábíyèsí dẹ̀ ti jẹ́ kán mọ̀ wípé ayé àwọn ni Queen Naomi, ọkàn àwọn ni Queen Naomi, kò sẹ́ni tó lè yà wọ́n. So gbogbo ọwọ́ tó dẹ̀ ń gbé pàbó ló ń já sí. So ìtorí ẹ̀ ni wọ́n ní àwọn òrìṣà ọlọ́run àgbáyé yìí, wọ́n ní wọ́n ti yan Queen Naomi o gẹ́gẹ́ bí queen wọn. Ipe ọdún tó dẹ̀ máa ṣe tó ń bọ̀ lọ́nà ẹ̀, Queen Naomi ní láti jókòó gẹ́gẹ́ bí queen kábíyèsí sẹ́gbẹ̀ẹ́ wọn. Gbogbo nǹkan tá a dẹ̀ ń gbọ́ tí ìyá onífá ń sọ òní kan máa tú àṣírí àwọn sisi gbogbo yìí. Bí a ṣe gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé, kò jẹ́ bó ṣe jẹ́. Tá a bá tún gbọ́ update, a máa mú wá fún yín. Bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo nǹkan tá a gbọ́. Mi ò bá kábíyèsí gbé inú palace. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A máa pe orúkọ fún prize giveaway ní on the 10th of March. La máa bẹ̀rẹ̀ sí pé àwọn orúkọ àwọn tá a mú, èèyàn 20 ni a mú. Ọlọ́run Elédùmarè á ran gbogbo ẹ̀yin ó subscribers lọ́wọ́ o. A dúpẹ́ lọ́wọ́ yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń share àti ẹ̀ ń like àwọn gist wa. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo ẹ̀yin new subscribers náà. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.